Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rẹ́rìn, ẹ jẹ́ ká sọ pa rẹ́rìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ ká fi àṣírí ògùn ìbílẹ̀ ká fi hàn ni. Ní tèmi máa ń ṣe lórí social media ni pé máa ń pe àwọn ọmọ Yorùbá síbi àwọn nǹkan ìṣẹ̀ṣe, àwọn nǹkan baba ńlá wa. Mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ṣùgbọ́n àṣà ni èmi ń sọ. Wọ́n tó bá yẹ pé Christian ni ẹ́, mi ò ní o má ṣe Christian ẹ́. Tó bá yẹ Muslim ni ẹ́, mi ò ní o má ṣe Muslim ẹ́. Ṣùgbọ́n àwọn àṣà ìbílẹ̀ Yorùbá ká má jẹ́ kó parun ni. Kí ni mo wá fẹ́ fún wa lónìí? Òun náà ni iṣẹ́ àtẹ̀pa. Kí ni à ń pè ní àtẹ̀pa? Ó ní pé téèyàn máa tẹ ògùn burúkú mọ́lẹ̀ tí ò ní rán yàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní ó ra ilẹ̀ tó ṣe pé ìjọ́ tó bá lọ sórí ilẹ̀ yẹn, wọ́n á ti yán nǹkan sílẹ̀. Tó bá máa padà délé, ẹsẹ̀ á wú àbí kí irú ẹni bẹ́ẹ̀ kó kú dànù. Kí lèèyàn lè ṣe sí irú ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa gba ilé tó ṣe pé ìjọ́ tó bá máa wọnú ilé yẹn, wọ́n á ti yán nǹkan síbẹ̀. Tó bá tẹ̀ mọ́lẹ̀, aburú á ṣẹlẹ̀ sóńtọ̀n. Kí lèèyàn wá lè ṣe tí ò fi ní ṣẹlẹ̀ tó bá yán nǹkan sílẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́dẹ ló jẹ́ pé wọ́n máa ń rìn dé òru. Ibi tó ti ń rìn dé òru, wọ́n ti yán nǹkan sílẹ̀ fún. Ó wá tẹ̀ mọ́lẹ̀, ó wá di wàhálà fún. Oríṣiríṣi òun là ń rí látara pé èèyàn tẹ ògùn burúkú mọ́lẹ̀. Àwọn ẹ̀yà kan ti ẹ̀ wà ní Nàìjíríà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn, ẹ̀rí tó máa rorò tó máa di ẹsẹ̀ nítorí pé ẹsẹ̀ wọn ó máa ń wú lọ́pọ̀lọpọ̀ ìgbà látàrí pé kàn máa tẹ nǹkan mọ́lẹ̀. Ẹ̀yà yìí kì í ṣe Yorùbá, kì í ṣe Haúsá, ṣùgbọ́n inú Nàìjíríà náà la jọ wà. Èyí tó bá wá gbọ́ èdè Yorùbá nínú àwọn tí à ń sọ yìí, kó gbìyànjú iṣẹ́ yìí. Ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá rí irú èèyàn bẹ́ẹ̀ tó bá fẹ́ fún níṣẹ́, ìwọ náà farabalẹ̀ kó gbọ́n tí mo fẹ́ sọ. Wà á lè kọ́ ẹnikẹ́ni pé téèyàn fi ní tẹ ògùn burúkú mọ́lẹ̀, iṣẹ́ àtẹ̀pa lélẹ̀. Ẹ má gbàgbé pé ìdí tá fi ń ṣe àwọn fídíò yìí ni pé a fi ń polówó ẹgbẹ́ kan, Association of African Tradition and Culture lórúkọ ẹgbẹ́ tá fi ń polówó AATC. Ẹgbẹ́ tá ti ń kọ́ra wa ní àwọn nǹkan àbáláyé àwọn baba ńlá wa tí ò mú ọ̀rọ̀ ẹ̀sìn dání. Christian wà nínú ẹgbẹ́ wa, Muslim wà nínú ẹgbẹ́ wa, bẹ́ẹ̀ ẹlẹ́sìn àbáláyé àwọn náà wà nínú wa. Kì í ṣe ẹgbẹ́ awo, kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀. Ẹgbẹ́ ọmọ Yorùbá láti lè máa fi àṣírí hàn ara wọn ni. Àǹfààní tó wà nínú ẹgbẹ́ yìí òun ni pé tó bá ṣe pé ògùn jẹ̀díjẹ̀dí ní ìwọ mọ̀ tó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, wà á rẹ́ lòmíì tó mọ ògùn náà rùn, wà á rẹ́ lòmíì tó mọ ògùn orí fífọ́, wà á rẹ́ lòmíì tó mọ ògùn bà, wà á rẹ́ ní òmíì tó mọ ògùn typhoid. Ìwọ tó mọ ògùn jẹ̀díjẹ̀dí ẹyọ kan tẹ́lẹ̀, wà wá di ẹni tó mọ ọ̀pọ̀lọpọ̀ ògùn. Ìwọ tó ń dáṣe lè jò lóhùn, àǹfààní rẹ̀. Ìwọ àfáà, àǹfààní rẹ̀. Torí pé bá ṣe ń bá Nàìjíríà yìí lọ, bí àṣà ìbílẹ̀ Yorùbá bó ṣe ń lọ sókè nísìn, ọ̀pọ̀lọpọ̀ ò ní lè ṣe àfáà mọ́ tí wọ́n bá ti mọ̀ nípa ìwé àtegbò. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ni ò ní rẹ́ni ya wájú ẹ̀ mọ́ tí ò bá ti mọ̀ nípa ìwé àtegbò níbi tá à ń bá Nàìjíríà lọ. Nítorí pé àdúrà kì í ṣe gbogbo nǹkan ò ní èèyàn kan máa ṣàdúrà. Àwọn nǹkan kan wà tó yẹ pé fúnra Ọlọ́run ó ti fi òye yé wa nípa ogun ẹ̀. Orí ò lè máa fọ́yàn kí ẹ máa gbàdúrà tẹ́nìyàn ò bá ṣọ́ra, orí fífọ́ ló máa pa. Ṣùgbọ́n tẹ́ bá lo ògùn orí fífọ́, ẹ wá fi àdúrà tì, ìyẹn ni ọ̀nà tó tọ́. Bíbélì fi ìdí ọ̀rọ̀ yìí ó fi múlẹ̀. Àfẹ́ntí tí kì í bá ń ka Bíbélì dáadáa, a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nínú Bíbélì tó yẹ pé àwọn wòlíì á sọ pé ó yá lọ sí ibi báyìí báyìí, ó yá lọ wẹ̀ lódò báyìí báyìí. Wọn ò ṣe sọ pé ó yá dúró báyìí jẹ́ n pray fún ẹ. Ẹ rí pé wọ́n ní ó yá lọ wẹ̀ lódò, ó yá lọ mú nǹkan báyìí, lọ mú nǹkan báyìí. So nǹkan téèyàn lè mú nígbà ayé tiwa náà ò ní à ń sọ̀rọ̀ èyí. Ògùn àtẹ̀pa tí mo fẹ́ kọ́ wa, ẹ jẹ́ ká wá ọ̀kùn. Kí là ń pè ní ọ̀kùn? Òun ni millipede lédè òyìnbó. Millipede tó máa ń rìn káàkiri, òun ló ń jẹ́ ọ̀kùn. Àwọn mìíràn pè ní ọ̀kùnrùn, orúkọ ètẹ́yìn bá ń pè lọ́dọ̀ yín. Ṣùgbọ́n àsìkò òjò lèèyàn máa ń sábà rí ọ̀kùn. Tá bá ti rí ọ̀kùn tó ń lọ, ẹ jẹ́ ká mú àdá, ẹ jẹ́ ká fi ṣà. Tá bá ti fi àdá ṣà, ìkan wà lápá ọ̀tún, ìkan wà lápá òsì.
ṣẹ́rí èyí tó wà lápá ọ̀tún yẹn ẹ jẹ́ ká mú pẹ̀lú ọ̀kọ̀ atare kan, ẹ jẹ́ ká jó. Tá bá ti jó, tapá ọ̀tún yẹn ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ ráǹdì ẹsẹ̀ òsì wa. Èyí tó wà lẹ́sẹ̀ òsì ẹ jẹ́ ká fi atare ọ̀kọ̀ kan sóhun náà ká jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ sí ẹsẹ̀ ọ̀tún wa. Ẹ jẹ́ k'álàyé mi kó yé nítorí àwa oníbéèrè. Èyí tó wà lápá ọ̀tún la máa fi síngbẹ́rẹ́ sẹ́sẹ̀ òsì. Èyí tó wà lẹ́sẹ̀ òsì la máa fi síngbẹ́rẹ́ sí apá ọ̀tún. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo nǹkan yòówù tán bá dàálẹ̀ tó jẹ́ bí òògùn burúkú, àtẹ̀pa, àtẹ̀gbé ni, nǹkan kò ní ṣe wá. Ẹgbẹ́ tí mo wá polówó fún wa AATC, ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí mi lórí WhatsApp number mi. Ẹ má pe nọ́mbà náà, WhatsApp only ni 08028565188. Ire o, àṣà Yorùbá ò ní parun, àwa ọmọ Yorùbá náà ò ní parun.